Ẹ káàbọ̀ padà sí orí fọ́nrán mi níbi tí a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá. No matter what I do, they will still abuse me. Abala òwe àti ìtumọ̀ òwe ilẹ̀ Káàárọ̀-o-jíire ni a ṣì wáyé, èyí tí tòní máa jẹ́ apá kẹta. Òwe àkọ́kọ́ tá máa sọ̀rọ̀ nípa rẹ̀ ni àgbà kì í wà lọ́jà ká tó sọmọ lórúkọ. Àgbà kì í wà lọ́jà ká tó sọmọ lórúkọ. Ìyẹn ni pé anywhere ni àgbà lè wà. Naming ceremony will go on. Kò sí nǹkan tó kan àgbà àti naming ceremony. Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀. Ni Yorùbá man. Apẹ́ kó tó jẹun. Apẹ́ kó tó jẹun. Láàrin èmi àti yín, a mọ health implication tó wà níbẹ̀ téèyàn bá pẹ́ jẹun. Tó túmọ̀ sí pé apẹ́ kó tó jẹun. Ọ́sà ló máa pa kú. tó bá pawọ́ dànù ni. Kò sígbà tí ẹni tó bá pẹ́ jẹun tí ò ní kúkú ọ́sà. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ilé tó wá jẹ́ ẹlẹ́kẹta tí ẹ máa fi kásẹ̀ gbogbo ẹ̀ lẹ̀. Ìwọ tó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ sí fọ́nrán yìí àti ìdánilẹ́kọ̀ọ́ yìí, bá mi tẹ like button kó dẹ̀ bá mi share fídíò yìí jákèjádò gbogbo ilẹ̀ Káàárọ̀-o-jíire. Mọ̀jàmọ̀sá là á mọ akíkanjú. Akíkanjú tó bá mọ̀jà tí ò mọ̀sá, ìbọn ló máa pa. Ọfà ayé ló máa bà á. Fẹ́ máa ṣe bí Vandal lójú ogun, ìwọ nìkan ló lè jà. Mọ̀jàmọ̀sá là á mọ akíkanjú. Akíkanjú tó bá mọ̀jà tí ò mọ̀sá, ìbọn ló máa pa.